Mo kí gbogbo wa o. Kí ló happen? Ambo ní tablet mi wá. Mi gbé tablet mi síbi. Mo gbọ́dọ̀ lọ gbé wá. Torí gbọ́ngbọ́n máa kàn sí ní ọ̀sán yìí. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí ètò. A káàbọ̀ sórí ètò. Mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin. Ẹ káàsán. Good afternoon. Good afternoon sí gbogbo wa. Níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ ohùn èmi àbúrò yín. Mo kí wa. Mo kí gbogbo wa tọ́látọ́lá. Mo kí wa tìyìtìyì. Mo kí wa tẹ̀yẹtẹ̀yẹ. Ẹ káàbọ̀ sórí ètò. It's not going to be long, and it depends on how it goes with my spirit. Good afternoon, everyone. Ẹ bá mi share kíní yìí o. Ẹ bá mi share. Kì í ṣe nǹkan tí mo plan láti ṣe normally. But má fòkó mi dáná. Wọ́n ní ọjọ́ kan la máa ń kọ́. JJ is not someone tó yẹ kí n jáde kí n wá ṣe ètò fún. Ṣùgbọ́n kí nìdí tí kò ṣeé ṣe ẹni tó tí mo lè sọ pé mo fẹ́ jáde wá ṣe ètò fún láti máa wá sọ̀rọ̀. Torí pé igi mú jìnnà sórí fíò. Ní igi mú jìnnà sórí. Ṣùgbọ́n mo lè jáde síta kí n gbèjà ẹ̀. Torí ọ̀rọ̀ náà ti di màálù tí ò ní rú báyìí. Ọlọ́run ló ń lè ṣeṣe fún. Mo kí gbogbo wa wípé ẹ káàbọ̀. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ bá mi share ọ̀rọ̀ yìí. Mi mọ nǹkan tó dé. This thing is not reading again. Doesn't matter. Doesn't matter. It's not working. It's not reading again. It doesn't matter. Yorùbá bọ̀. Wọ́n ní ọ̀run má kánjú, gbogbo wa là ń bọ̀. Ṣọ́rọ̀ mi ṣóyè wa. Ọ̀run má kánjú, gbogbo wa là ń bọ̀. Ẹnìkan kò dẹ̀ lè fi kú yọ ẹnìkan. Good afternoon, ọkọ mi. How are you? Gbogbo ilé ńkọ́. Èmi ò kí dédé jáde kí n wá sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tí n bá jáde tí n bá sọ̀rọ̀, ẹ rí nǹkan kan mú ńbẹ̀. Torí alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan. Ó ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀. Ó kí wa wípé a káàsán. Báwo lójú ọjọ́ ṣe rí ládùúgbò yín? Program yìí kì í ṣe nǹkan tí ó jẹ́ pé ó ń dùn mọ́ mi nínú láti wá ṣe, but I just have to do it. Nítorí àwọn olórí burúkú kan wà nínú ìjọ sẹ̀lẹ̀ yìí. Tọ́n dẹ̀ sọ pé láìfù àwọn èèyàn, àwọn gbọ́dọ̀ máa gé kúrú ni. Tí Ọlọ́run dẹ̀ máa gbà láfíà kúrò lára gbogbo wọn. Pàápàá jùlọ nídìílé Oschoffa. Gbogbo ẹnu ni mo fi sọ. Yes, ke. Gbogbo ẹnu ni mo fi sọ. Tí mi ò ṣe kíni.
tí mi dẹ̀ owe anybody ní apology. Kí lorúkọ ẹ ti ń jẹ́ Tosho. Orin tí mo fẹ́ kọ mi tí mo fẹ́ play mi tètè mo sí tòsí. Mi dẹ̀ mọ̀ title tí mo fún. Oh my God. November, December. November, December lórí yẹn wà. People ṣe no be by law and by call. Anyway, it doesn't matter. Ẹ jẹ́ kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. I'm really angry. Tosho, mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀yà, gbogbo yẹn ká sàn. Mo kí gbogbo yín pátápátá. Gbogbo ara ni mo fi ń kí yín. Tosho, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ikú wo gangan ló pa JJ? Kí lẹjọ dàpọ̀? Bó lẹjọ dì sí? Ó ṣe rí bẹ́ẹ̀. Ṣé ká sọ pé ọpọlọ ẹ yòrò ni? Ṣé rí ẹni tó bá ń ṣèkà tó máa fi ṣeré ẹ̀ mọ́kà kò ní mọ̀. Bẹ́ẹ̀ ni, tó máa fi ṣe ara ẹ̀ mọ́kà á rò pé káyẹn lòun ṣì ń ṣe ni. Ṣùgbọ́n Tosho, ó ti gúngi, ó ti ré kọjá ewé. Ó ti gúngi, ó ti ré kọjá ewé. You have some questions to answer, member of Celestial Worldwide. All members of Celestial Worldwide. Ẹ káàbọ̀ olórí. God bless you. Gbogbo yín pátápátá ni mo kí ti tẹ̀yẹ. Ojú mi búlù lọ́wọ́ yìí. Ṣùgbọ́n gbogbo yín ni mo kí tọ́látọ́lá, mo kí yín ti mo kí yín tẹ̀yẹ. Ẹ jọ̀ọ́ jẹ́ ẹ fún mi ní 1 second. I need to on my other device. Torí tí n bá rí àwọn tó ń wọlé káàkiri ara mi ò kí balẹ̀. Tí wọ́n bá ń wá ìka ayérayé, Tosho, ìwọ ni. Ó yẹ kó sọ ẹ́ lókò pa ni. Gbogbo ẹnu ni mo fi sọ. Ẹnu ẹyẹ kan ò dẹ̀ kí ṣe kí ni kò kí pàkúta. Ó yẹ kán ṣe kí ni, ó yẹ kán sọ ẹ́ lókò pa ni. Ní Kétu yẹn. Ṣùgbọ́n ó ti kó wọn láyà jẹ. Ó ti kó wọn láyà jẹ. Dẹ̀ máa wá wò ó. Kékeré ló kù. Sórí àwọn bodyguard, àwọn ọlọ́pàá tó ń kó kiri tó máa gbé kinní sójú bí ẹni tó fẹ́ lọ jagun Russia. Wọn ò ní lè gbà ẹ́ nígbà tí wàhálà yẹn bá dé. Torí kà. Ẹ dúró ná. Ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin àjàṣẹ́jàsíjàsí ẹ máa wá wò ó lẹ ṣe ní ọpọlọ tó ni? Kò sí kankan nínú yín tó ní ẹ̀jẹ̀ ènìyàn lára. Gbogbo èèyàn ọmọ Oschoffa ni mò ń rí fast this time. Àti tí bàbá Oschoffa foko wọn bí, àti tí wọ́n gbé gbojú window wọlé, àti tí wọ́n dóya wọn nínú ilẹ̀ àánú, àti tí wọ́n dóya wọn nínú ilẹ̀ kíná tí ń pè ibi tó ń kérò sí. Àtẹ́tọ́ fokùn so wọlé, àtọ́tọ́ fi sí chain so wọlé, tẹ̀sà bí gbọdọ̀ sí bàbá tí gbogbo ìṣà tẹ̀sà ìdórúkọ Oschoffa ṣá. Tó bá yẹ pọ̀pọ̀ nínú yín tí ẹ bá tọpẹ̀ lọ́nà ó yẹ kẹ́ lọ pààrọ̀ orúkọ yín, nǹkan sórúkọ yẹn máa tó end. Ní àṣẹ ti Elédùmarè.
Tosho ìkànnì ẹ gbogbo àwọn tó ń disappear ní ibẹ̀ yẹn ó sì máa give accountability. Gbogbo àwọn tó ń disappear ní Kétu ọdún kan ò wọlé báyìí kéèyàn 3, 4, 5 kó má kú. Àìmọye dẹ̀ ní àdẹ̀mọ̀ tá a gbọ́ sí. Táwọn tó wà nínú parish gan tí wọn ò mọ̀ sí torí wọ́n rò pé wọ́n ti lọ ńgbà ẹ pé ọmọ ìjọ mímọ́ bí ẹ bá ti rérò ẹ ti rérò náà ní ẹ tẹ́bà dẹ̀ torí wọn you don't care to know what happened to the person. Who the hell do you think you are, Tosho, to be deciding on people's lives, how they live, if they should live or they should not live, how they should run their life or how they should not? Kí ni ikú tó pa JJ? Mo jáde fún ẹ tán ni. Torí mo ti rò ó. Ṣùgbọ́n àmì kan tàgbà. Kí ni ikú tó pa? Ẹnu ààrẹ ló ti fi kó bá rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ọmọkùnrin yìí ti kú. Mo ti rí o. Irú ikú yẹn, irú tó wọ̀ sí jù yẹn lọ torí abẹ́ tí lànà ti máa wọ̀wọ̀ jáde. Ṣíbí náà máa fi kó ìtókù ẹ̀ ńlẹ̀ láṣẹ Èdùmàrè. Àfi tí ọwọ́ ẹ bá mọ́ ní Kétu yẹn. Àfi tí èròǹgbà ọkùnrin tó bá mọ́ sí ọmọlàkejì ẹ̀. Tosho, ikú wo ló pa JJ? Ìwọ náà ló sọ pé orí o. Olóòfin lálàá. O tí sọ nǹkan tó gbé ẹlẹ́mìí sókè lórí ọ̀rọ̀ ẹ̀. O rò pé o ti ṣetán, o tí ṣetán torí èmi ṣe wá fẹ́ wá jáde. Láti lọ ṣe kíni? Láti bẹ́ẹ̀ náà tán bí owó. Màálù tí ò nírú Ọlọ́run ọba ló ń ba lé ṣinṣin. O ti kó wọn láyà jẹ, o ti ẹ̀rù tó wà lára ẹ. Wo àṣà ni tí màá fẹ́ sí mú. Kò tí ẹ̀ tó mi fẹ́ sí mú. Torí tí mo bá lo imú tí mo bá lo mú ọ̀tún mo gbọ́dọ̀ fi sí mú òsì. Mo tún gbọ́dọ̀ fi sórí ahọ́n mi kí jẹ́ bí tàwọn ìyá mi àgbà kí wá mú gògóró kí n dalé wé. Ìgbà ṣòkògóró yẹn báyìí máa fi sára mi báyìí. Pé kí ló kó bàrá ló yá. Ó pàdé ẹ̀ dáadáa ni o. Sórí wèrè tó wà lórí ẹ yẹn máa bẹ́ẹ̀ gbé kalẹ̀. Nínú gbogbo ìwà tó ń hù àti àwọn ọ̀rọ̀ tó ń sọ, ó fi gbogbo ara hàn wípé ó mọ ikú tó pa ọmọkùnrin yìí. Torí bó ṣe gbáwájú ló ń gbẹ̀yìn. Ẹni rí ẹ lọ́jọ́ tí wọ́n ń sin tó káwọ́ gbénú bí àtọ̀lé tó káwọ́ sẹ́yìn tó ṣekú gbẹ́ntọ́ bí oyún músù wọ́n lé èèyàn tán. Wọ́n máa tí ìdáyẹ̀pẹ̀ bọ́ ọmọkùnrin lórí tó ti lọ póòsì sórí wọ́ọ̀lù ẹ tó ní kán máa bẹ́ẹ̀ sẹlibrétì ẹnìkan tó ń ṣe ọjọ́ ìbí. Òun rèé. Yẹ̀pẹ̀ tó dà sí jẹ́jẹ́ lórí kò tí ì sọ̀kalẹ̀ sínú kòtò ẹ̀. Àbí ìwọ kan ló gbé síta. Òun rèé. On the 10 ni wọ́n sin JJ. Ìjọ́ kejì ló ti gbélé ìjáde. Láàárọ̀ kùtùkùtù. Please join me to celebrate a brother, Wòlíì Kẹ́hìndé Sultan, as his adds, well, bẹ́ẹ̀ ṣe kọ́ ní gbogbo ẹ̀ ló kọ́ papọ̀. A new year today. Congratulations, Kenny. Happy birthday. Orí ẹ ti bàjẹ́.
Ikú wo ló pa Gbse? Torí pé lè ti di wòlíì sí o ti rẹ́ lómi tó máa fi rọ́pò Gbse. Ó lè dàbí ni kò lè jọ láéláé. Ìkànnì ẹ. Mo kọ́kọ́ mójú kúrò níyẹn, mo crop ẹ, mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Mo ń wò. Nígbà tó yá, tó di alẹ́ àná, not alẹ́, ọ̀sán àná, ló post ibi tó ti ṣe yín bí ẹran sísun yìí. Ló post ẹ̀ jáde. Ẹ wo bíta Olatosho ṣe rí yìí, bí ka bàbá Mobi yìí náà ṣe rí nìyẹn. Bí ka bàbá Mobi yìí náà ṣe rí gangan nìyẹn. Àwa lójú ta fi ríran, lójú ní síta wá dé ríran kò dògbà. Ojú mi ò dẹ̀ ní fọ́ torí pé ojú ẹ̀dán kan kì í fọ́ ní lédì. Ó ṣèwọ̀. Àwòkanlẹ̀ fínífíní lè ti kàró. Mo ń pọ̀fọ̀. Mo sì máa pa bàbá láọ̀fọ̀ lórí ìta tó ń bá lọ yìí. Bí ọwọ́ bàbá ṣe rí gangan lọ́wọ́ Olatosho ṣe rí. Ẹ̀rí bí ẹran sísun. Òun rè. Èmi tèmi sọ fún yín pé ẹni tó bí nìyẹn. Bí ka bàbá Mobi náà ṣe rí gangan ni. Tẹ́ bá ní kí n gbé ka bàbá Mobi náà jáde, máa gbé jáde fún yín. Ṣùgbọ́n àsìkò tí tó. Wèrè ẹ wá post ẹ̀ lánàá. Ó ní bó ló kọ sí o. Fúnra rẹ̀ ló kọ o. Orí péjì ẹ ló kọ sí o, kì í ṣe pé bóyá nìkan ló bẹ́ẹ̀ kọ o. Fúnra ẹ ló kọ torí page private page yàn, private timeline yàn kò kì í ní admin. Fúnra rẹ̀ ló kọ. Ẹ jẹ́ nǹkan tó kọ fún yín, ọmọ ọ̀dájú yìí. Ó ní TMO at 55 ẹ wò. Ṣé rí nǹkan tí mò ń kà fún yín nìyẹn. Ẹ lọ sórí wọ́ọ̀lù ẹ̀, ó sì lè wà ńbẹ̀. Bóyá ńgbà tó wá rí pé mò ń ṣe program yìí, ó ti lè lọ pull ẹ̀ down. Tí mo dẹ̀ mọ̀ pé ó lè má ṣe torí olórí kunkun. Ìwọ lórí kunkun. Èmi gangan fúnra mi. Mo jáde fún ẹ tán ni. Lórí ọ̀rọ̀ ikú tó ṣẹlẹ̀ sí wọn tó ń pa wọ́n. Ní Kétu lọ́dọọdún lóṣooṣù tí wọ́n ń disappear, èyí tí ò disappear ó máa kú, tó bá dẹ̀ kú wọn tún kì í mọ̀ pé yàn kú ní church yẹn, èyí tó bá tún kú ó tún máa ní zoom, wọn gbọ́dọ̀ gbé jáde síta. Má fọ̀yà tó rán yàn wá pé kó wá sọ fún mi pé ó ti inú recuperate. A máa rí fọ́tò ẹ̀, a máa rí fídíò ẹ̀, ó máa post ẹ̀ sórí wọ́ọ̀lù ẹ̀, ọmọ òṣì ìkà. Sórí nǹkan tó ń lé yẹn ibẹ̀ ló máa kú sí. Nísìnyí nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ sìn ni pé please let your boss try his birthday. Please don't beg him. Kí n tó kúrò nípa máa ṣe ìpè fún gbogbo ẹ̀yin tẹ́ bá wà níbi tó ti ń gé kéèkì tó sọ pé òun fẹ́ gé yẹn. Tẹ́pẹ̀ yẹn dẹ̀ máa mọ gbogbo yín àfi tó bá jẹ́ pé omi àtẹ̀jẹ̀kọ̀ ló ń jẹ́ lára tí ẹ bá ṣe pé ìtọ̀ obìnrin báyìí ní gbogbo yín lẹ́gbà jáde àfi tẹ́ ẹ bá ṣàbíamọ rí. Lọ́kùnrin àti lóbìnrin yín ṣe ní wèrè ní yín ni. Pẹ̀kílẹ̀ kó bàrà lẹ̀yà ẹ̀ kóre ni. Tó bá ti kó yín láyà jẹ ẹ̀yin lẹ́mọ̀ bí tẹ́ jọdọ̀ dì sí. Èmi Olúwatóyìn Ọmọ́tádé ṣe Àmọ̀kẹ́. Ẹran ni mò ń fọwọ́ gbá kì í ṣe gungun. Màá bá gbogbo ìdílé Ọ̀ṣọ́fà fa nonsense. Torí yín ò bá pé, tí orí yín ò bá pé, orí yín á pé tipátipá tìkúkù. Wo kó jẹ́ pé ìwọ àti bàbá President Tinubu lẹ́jọ́ ń jẹ lẹ́jọ́ mu. Nígbà tí mo bá tender case yìí, bàbá yẹn máa walk out ni pé lórí burúkú lẹ́yìn yìí.
Dáúdù tẹni tẹ́ fi ṣe Dáúdù OBJ Ọbásanjọ́ ṣó dá sọ̀rọ̀ yín mọ́ nígbà tó ti rí pé olórí burúkú ni ẹ ṣe nàka sí pé èèyàn bá yín tán agaga jù lọ ìwọ yìí Deborah ti mú gbogbo tiẹ̀ sìn ó ti kó lọ sílẹ̀ ó ń jìyà mọ́yà nígbà tẹ́ fẹ́ sí Deborah ìṣe lẹ máa tẹ́ gbogbo kinní tẹ́ máa lo táìsì lẹ máa lò sínú ihò olè tí wọ́n máa sín sí táìsì lẹ máa ṣe síbẹ̀ tó jẹ́ pé ṣe ló tún suffocate ọmọ ọlọ́mọ ẹ ṣe táìsì ọmọ tó jẹ́ pé kú oró ló kú tó jẹ́ pé kò ṣẹ̀yẹn táìsì lẹ tún lò síbẹ̀. I'm not drinking palm wine this morning. Mo ti mu ògógóró kí tó wá síbí. Májídùn tó dá. Mo ti gbà sí orí. Mi ì mu palm wine láàárọ̀ yìí. Olórí burúkú làwọn yìí. Olórí burúkú làwọn tó ń pè ní tọ́ṣọ yìí. Ẹni tí Ọlọ́run ti gégùn fún ni. Ó ti kùnà ògo ọba ìjọba Ọlọ́run ó ti kùnà tayé níbi tó ti ń lé nǹkan tí kò sọnù kiri ó wá ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò ó sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ máa kọjá ti Nebukadnezari ìyà tó máa jẹ wọ́n máa fi ṣíbí fá òkú ẹ̀ ńlẹ̀ báyìí ni ajá ló máa lá ẹ̀jẹ̀ lójú títì. What is wrong? Why are you so wicked? Ẹ máa gbọ́ o kó tó mú mi jáde rèé o. By the grace of God, on Sunday 19th January 2025, I will turn 25. Àbúrò ló jẹ́ sí mi. Àbúrò lẹ́yìn fín ló jẹ́ sí mi. Oh, ẹnu mi ro lọ́sàn-án ìyá hàn mi ń gbára iráyí máa ṣẹ́ èpè. Ẹnikẹ́ni tó bá tọ́ṣọ̀ tó bá celebrate ọjọ́ yẹn. Ẹni tó bá fi ẹnu kọ kéèkì yẹn àti ẹni bí tó ti máa lọ ṣe wá gbogbo ilẹ̀ máa gba ìpè lẹ́nu mi. Mo dẹ̀ máa ṣẹ́ títí ọjọ́ tó máa fi ṣe yẹn. Odidi ọjọ́ 9 gbáko ni màá máa fi ṣe pè fún ẹ. Torọ́ mọ àlè ni ẹ. Due to the unforeseen death of my world leader, ó sọ di personal. Ó dẹ̀ mọ̀ pé personal world leader ẹni tó fara rọ́ ọfà, tó fara rọ́ ìyà fún ẹ, tó jẹ́ pé tó bá ti lọ forí kó ìkókúkò níta, ọmọkùnrin ló forí gbé, ikú tó pa, ogun tó lọ jà fún ẹ, ó yìí máa ṣàlàyé ẹ̀. Nítorí kókó tó di pé ọmọkùnrin yẹn kú, ó lọ sí òkun, ó lọ ṣèwẹ̀ òkun, toró mọ̀ pé òun ti fara gbé nǹkan tí kò yẹ kóun fara gbé fún ẹ. Nínú bẹ̀yẹ gangan lọ́jọ́ yẹn, lọ́jọ́ crossover yẹn, ṣé o mọ̀ pé ẹjọ́ jà? Kí ni nǹkan tẹjọ́ ń ágìw lé lórí? Kí ló ní kó má ṣe tó ní títí pátíkù kò gbọ́dọ̀ ṣe? Tọ́ṣọ̀, ò ní mórí délé. Ò ní kú síbi dáṣọ ẹ wà. Bó ṣe fìyà jẹ àwọn èèyàn nínú parish yẹn, tó rò pé bóyá o lágbára kan, agbára yẹn ló máa pa ẹ́. Torí pé kí ni ọmọ inú ọká ló ń ṣekú pọkátẹrẹ ló ń ṣekú pèrè. Bẹ́ẹ̀ ni. Of my world leader, kò sọ pé church world leader, mine, ó personalize ẹni. Ẹ̀yin kàn máa ń kọ̀ọ̀kan ni, ẹ kàn máa ń gbọ́ orin ni, ẹ kàn máa ń jó sí orin ni, ẹ kì í gbọ́ ọ̀rọ̀ tí olórin ń sọ. Ẹ kàn máa ń kà kan ni, ẹ̀yin ò kì í read between the lines. And brother, yes, he stood by you. Bí ọmọ tó jáde láti inú ìyá ẹ̀. Ó fi ara jìn fún ẹ. Ó fi ẹ̀mí jìn fún ẹ títí dójú ikú. Why are you mocking him? Why are you mocking him? Ó mà ṣe o. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ̀yin tẹ́ ń pera yín ní wòlíì tẹ́ sọ pé wòlíì lágbájá ni mí. Ẹ jẹ́ ya fa àwọn olórí burúkú sílẹ̀ nísẹ̀lẹ̀. Wọ́n bá kú tán báyìí nẹ́ẹ̀sì ni. Òun ló ti ń celebrate ẹlòmíì tó ti lọ. Yẹ̀pẹ̀ tó bù sí ọmọkùnrin yẹn lórí kò tí ì bò mọ́lẹ̀.
tó ti lọ gbé ẹlòmíì tó ti celebrate ẹ lórí page ẹ. I have postponed every arrangement for the celebration till further notice. I will only cut the birthday cake in Celestial Church International Headquarters, K2, St. SBG Oschoffa. Sherry, St. SBG Oschoffa te kọ sí orí K2 yẹn. Ẹ máa yọ kúrò. Torí kì í ṣe bàbá yín ló ní parish yẹn. Prayer corner ni. Okay now, ẹ dẹ̀ ti sọ di ńlá, ẹ wá fẹ́ sọ di owó aláta, owó onírú, owó oníyọ̀, owó cousin tèmi ló gbé sílẹ̀ pé kẹ́ lọ fi ṣe refurbishment. Ó níye tó gbé sílẹ̀ fún yín ní K2. Mo ń sọ̀rọ̀ Esther Ajayi, ọmọ bàbá mi ni. She is my cousin. We are royalty. We are royal. A máa ń fi owó ṣafẹ́, a máa ń fi owó báyìí, àwa ló ṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́ pàdé ẹni ajé wá kiri. Ọlọ́jà wẹ́wẹ́ tí odò ni wá. Àwa máa ń gbé owó fún yàn ni. Náwó ni wá, àwa ò kì í ṣe olówó. Ó níye tó gbé wá fún yín tí mo dẹ̀ sọ lọ́jọ́ mo ní ẹ̀dẹ̀ gbà kíní lọ́wọ́ ọmọbìnrin yìí. Ojú ò tì yín. Pẹ̀lú gbogbo owó tó ń wọlé síbẹ̀ yẹn, ẹ lè túbẹ̀ yẹn ṣe. Àgbà tó gbówó fún yín lẹ sọ pé ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe renovation. Gbogbo owó tó gbé sílẹ̀ náà kò ní accountability títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí. I will be cutting the birthday cake in Celestial Church International Headquarters, K2, St. SBG Oschoffa Cathedral. St. SBG Oschoffa Cathedral. Ẹ máa yọ kúrò because the same thing. No ni Benjamin ló lọ gba parish oní parish l'Amẹ́ríkà. Owó àwọn ìyá oníyàwó onú òtútù, owó kàbí. Tó fi ra church tán tí wọ́n wá dé tó sọ pé torí pé ojú ọmọ Oschoffa ṣe ló gbé passport ẹ̀ fáwọn ọlọ́pàá nígbà tó dẹ̀ ti rí orúkọ ẹ̀ lórí passport tó dẹ̀ orúkọ tọkọ sí orí kíní níṣe ni àwọn ọlọ́pàá yìí ṣe padà wọ́n ní nǹkan bàbá ẹ̀ nìkan fi sílẹ̀. Ṣé rí pé àwọn ilé wọ̀nyí olè ni wọ́n, ọ̀gbàgbà fìrì gbàgbà, ọ̀gbàgbà ojúkorojú. Màá make sure wípé this Sunday yìí ló sọ pé ó fẹ́ gé kéèkì. Gbogbo ẹ tó bá bẹ́ẹ̀ gé kéèkì yẹn àjẹlọ sọ́run náà máa jẹ́, wọn ò ní jẹ sáyé. Gbogbo ẹ tó bá bẹ́ẹ̀ dúró síbi tó ti ń gé kéèkì yẹn níbi tí ọmọ tó kú tó ṣẹ̀ṣẹ̀ kú tí ò tí ẹ̀ tí ì ṣe ijọ́ mẹ́jọ tẹ́ ẹ sín. Ẹ tí ì ṣe 40 days. Kò tí ì ṣàmísà kankan. Ṣó yẹ kí ìwọ yìí kó jáde kó máa sọ̀rọ̀? Ó ti ṣe tipẹ́, eléyìí ò ṣe fi bò rárá. Eléyìí ò ṣe fi bò. Olórí burúkú olóṣè ọmọkọmọ ọmọ játijàti. Ojú ẹ ti gbẹ. Your prayers and wishes on that day shall be heard. Ẹ tó bá ṣàdúrà fún ẹ pé ló máa pa. Bẹ́ẹ̀ ni. Ẹni tó bá jí láàárọ̀ ọjọ́ yẹn tó bá ṣe àdúrà fún ẹ pẹ̀lú bí ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ṣe ló sì ń rìn kiri. Ó sì dìgbà tó bá tẹ bá ṣe àdúrà 40 days fún kó tó bẹ̀rẹ̀ sí ní lọ nísinmi. Gbogbo ẹ tó bá lanu lọ́jọ́ yẹn báyìí tó bá ṣàdúrà fún èpè ló máa pa. Ikú gbóná lẹni náà máa kú. Mi ò mọ ọmọkùnrin yìí rí náà, mi ò mọ̀ ìdílé ẹ̀ rí, ṣùgbọ́n ìkàlélẹ̀ yìí tọ́ṣọ́ ó ti ń ṣe tipẹ́, ó ti ń ṣe tipẹ́, ó ti wọnú odò, ó ti pàdé ibi tí ẹja tó ti ń fi okíní tó ti fi ń gúnyán. Bẹ́ẹ̀ ni.
ẹwẹ yín fọ́tò tó fi post kíní yẹn gangan ni ọ̀rọ̀ tí mò ń ka ìfọ́tò tó fi post yẹn ni ọmọkùnrin yóò ṣì kò tí ì sùn kò tí ì jọ gbogbo ẹ níbi tó burú dé pẹ̀lú mo tún ṣe program pé owó tẹ́ tó sọ pé o fẹ́ máa sọ fún ọmọbìnrin yẹn lóṣooṣù yẹn kó papọ̀ bó tiẹ̀ fẹ́ yọ nínú owó ẹ lọ fi ra ilẹ̀ half a plot kí wọ́n sin síbẹ̀ ṣùgbọ́n tinú ẹ ló máa ṣe onítorí pé bóyá ẹ ti lọ sanwó tó máa fi sin òkú síbẹ̀ yẹn ṣé yẹn tówó tó fi ń dóbò kiri títì àbò tówó tó fi ń tojú bọ́lé babaláwo kiri ìwọ kan játijàti tó jẹ́ pé o mowó àlàáfíà ná àwọn ọmọ ẹ tó bí látó fi àtọ ẹbí wọ́n jẹ ìyà mọ́pọ̀mọ́pọ̀ mètè gbogbo ẹnu ni mo fi sọ olórí burúkú tọ́ṣọ́ yìí tó ń ṣe flanga àwọn ọmọ ẹ̀ ìkan nínú àwọn ọmọ ẹ̀ mi ò ní dárúkọ ẹ̀ ó ti tọrọ 200 naira láti fi ra recharge card sórí fóònù ẹ̀ rí èmi jókòó tí ẹ lọ́rùn ni bó ń tọ̀gan àjọ ń tọ̀ ni bó ń yàgbẹ́ mo wà ní ṣáláńgá pẹ̀lú ẹ̀ torí pé mo rí pé lórí burúkú ni ẹ you are a disease and I'm your treatment I will treat your fuck up gbé ọ̀rọ̀ yìí kó gbé lọ fún lọ́ọ̀yà ẹ bẹ́mi náà ṣe ń ṣe ni lọ́ọ̀yà tèmi náà ṣe wà lórí kíní gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe ojoojúmọ́ ni mò ń sẹ́ǹdẹ̀ sọ ọlọ́pàá ṣùgbọ́n kúwọ̀ náà láwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ fún ẹ àwọn tó fi owó tó fi bribe wọn ò ṣe máa gbójú wọn jáde wọn ò lè gbójú wọn jáde nígbà tó jẹ́ pé iṣẹ́ òkùnkùn ló ń ṣe fún ẹ ara wọn lọ́jọ́ tí wọ́n ń ṣe line estate kó tó di pé láàárọ̀ yẹn kó tó di pé wọ́n lọ sin ọmọ yẹn ara àwọn tó ń tọ́tọ̀ṣọ́ kiri tó máa ń gbé gaga sójú ìkan nínú wọn mo capture báyìí ni láàárọ̀ ọjọ́ yẹn tí mò ń wò báyìí òun náà kọjá ń bẹ̀ tó garàn ṣé yẹn ni pé ẹni tá a mú balẹ̀ nìyá àbí kíni kò dìgbà téèyàn bá yìnbọn fún yàn kó tó pààyàn ìgbà ọpẹ́ wo ló fẹ́ gbé ẹni gbogbo wa tó hù ó fi ara hàn wípé ó mọ ikú tó pa ọmọkùnrin yẹn ó lọ́wọ́ nínú ẹ̀ ó lẹ́sẹ̀ nínú ẹ̀ gbogbo ara gan ló ní nínú ẹ̀ ṣé mọ̀ pé àwọn ọmọ tó wà ní Nàìjíríà tí wọ́n wá ń jẹ lábẹ́ yín lẹ ń fi ìwé kóòtù lẹ fi ń threaten bring it on mo fẹ́ kẹ́ ní pé ẹ fẹ́ gbé mi lọ sí ilé ẹjọ́ torí pé wọ́n mọ àwọn èèyàn èmi ò mọ anybody ṣùgbọ́n mo mọ Jésù mi ò ní ìdí àti gba lọ́ọ̀yà tiẹ̀ lọ́rùn màá dúró fúnra mi báyìí ni with evidences. Kí ló dùn nínú ẹ nínú Kétu ń bẹ̀ yẹn ó ní iye èèyàn tó kú níbẹ̀ yẹn tí kò jáde síta tẹ́ bò mọ́lẹ̀ eléyìí ò ṣe bò ní Ọlọ́run tó parí iṣẹ́ ló ní kí gbogbo ẹ̀ kó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tó bá pọ̀ ọmọkùnrin yẹn ti kúrò ń bẹ̀ ó ti lọ sílé ni ẹ ló ṣe sáfíìsì tán ó délé ló bá kú ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ tú ẹ síta ẹlẹ́dàá ẹ tó bá tiẹ̀ jẹ́ ó ní kíní yẹn kó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lọ́jọ́ yẹn ṣèbó báwọn ọmọ Yorùbá rìn your best pal mi ò ní dárúkọ ẹ ṣèbó ọmọ Yorùbá ni your bestie mi ò ní dárúkọ ẹ
tẹ́jọ́ ń ṣọmọ gbọ́mọ, tẹ́jọ́ mọ wára yín bàjẹ́. Ó ń gbà ẹ́ nímọ̀ràn náà, ṣùgbọ́n nígbà tó sọ pé báyìí ló ṣe fẹ́ máa ṣe, ó dẹ̀ fi ẹ́ sílẹ̀ pé kíní tó ń ṣe yìí ó máa lẹ́yìn. Yes, he told you ó máa lẹ́yìn. Ó wá ti kúrò lẹ́yìn ìsìn, ó ti ń lápá, ó ti ń nítan, ó ti ń lẹ́sẹ̀. God bless you. I appreciate each and every one of you. Gbogbo yín ni mo rí níbí báyìí. Though counter mi bí báyìí kò ṣiṣẹ́, I don't know. Hey, Mommy Patricia. Hallelujah, ma. Ẹ̀yin tí Mọ́ríkà. God bless you, ma. It's been a long time. Ẹ jọ̀ọ́, keep warm o. Mi mọ state tẹ́ wà ńbẹ̀ yẹn per se, but ẹ keep warm o. Weather yìí ò ta sánsán rárá o. God bless you. Gbogbo èyí tẹ́ bá bá dúró síbi tó bá ti gé kéèkì yẹn, wọ́n máa gé yín máa yé ni. Wọ́n máa gé ọjọ́ ayé yín kúrú ni. Àṣẹ ni. Àṣẹ àwọn àgbàlagbà lẹ́nu mi, torí pé àti rú ahọ́n mi lágbára. A ní ohun tí mo bá sọ jáde síbẹ̀ báyìí, àṣẹ ọ̀run láti máa gùn ni. Gbogbo ẹ tó bá dúró bẹ́ẹ̀ gé kéèkì ní ọjọ́ Sunday, wọ́n máa gélé ayé wọn mọ́, wọ́n máa gé àwọn ọmọ wọn mọ́. Torí lórí burúkú ni ẹ́. Ẹni tó máa kó sínú wagon ìparun ẹ̀ ló ń wá. Ṣùgbọ́n lórí burúkú kan mo mọ̀ pé nínú yín ẹ máa bá dúró síbẹ̀. Ẹ máa bá gé kéèkì, mo ṣe máa bó tó mọ ti yín náà bá kú lójú ẹ̀mí yín. Wọ́n ṣe máa gé kéèkì ọjọ́ ìbí lọ́jọ́ kẹjọ nìyẹn. Inú Tọ́ṣọ̀ ń dùn sí, ó ń yọ̀. Ọmọ ọlọ́mọ ti fara gbọ́fà fún. Àbí kí ló jọ fàjà yín tó fi dọ̀tá ẹ̀, tó fi di pé ikú tó kú yìí sìn, dàgínní yòdò ló kú ẹ̀ kó máa jó. You are power drunk. Orí ẹ ti bàjẹ́. Orí ẹ ti dàrú. O ti sẹ́wẹ́n. O ti ya wèrè lódìndí. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tèmi tí mo bá sọ, ó máa ń dàbí pé kí ló ń sọ ni. Tọ́ṣọ̀ ti ń take decisions on behalf of bàbá ẹ̀. EMF. America ń gbóná lọ́wọ́lọ́wọ́. Tọ́ṣọ̀ ti ń take a decision. Ó dẹ̀ ti di ẹ̀kọ́rọ́pọ̀ bàbá yẹn méjèèjì mú. Under duress. Bàbá yẹn ti ń sọ pé nǹkan tí bàbá yẹn ò ṣe, á lòun ṣe nísìn. Uncle mi EMF. Ẹ ṣe kúrò nínú àjàgà tẹ́wà yìí, kẹ́ ṣọkùnrin. Àwọn ẹgbẹ́ yín máa ń ṣọkùnrin ni. Bóyá Ọlọ́run tẹ̀ sì lè ṣojú àánú wò yín díẹ̀. Nǹkan tó wà níwájú yìí. Tọ́ṣọ̀ ti ń take decisions under duress tó fún bàbá yẹn wá sọ pé bẹ́ẹ̀ ni nǹkan tóun ṣe ni. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. You are 55 and so fucking what? Ṣé jẹ́jẹ́ tó kú ṣó pé 55 kó tó bò mọ́lẹ̀? Àwọn kan 55 lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn kan 65, àwọn kan 75, àwọn kan 25, àwọn kan 15, àwọn kan 5. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan 5 minutes ago ni wọ́n kí wọ́n. So what is so special about being 55?
tó wá bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ kiri ṣó yẹ kí wọ́n tiẹ̀ jáde síta rárá ṣó yẹ kó tiẹ̀ ṣe kankan kó tiẹ̀ ṣe anything nínú church yẹn ṣó yẹ kó tiẹ̀ attend sí kankan. Tọ́ṣọ̀ ìgbẹ̀yìn ò ní dá àṣẹ abiyamọ ni mo fi sọ ilé ìgbẹ̀yìn ò ní dá. Ìgbẹ̀yìn ò lè dá o torí gbogbo nǹkan tó ń ṣe tó ń hùwà ta ni máa mú mi gbogbo ẹ̀ máa tó parí. Rosemary àbúrò mi dáadáa ìyá yín ṣàjọtọ̀ gbogbo yín papọ̀ ni ó lè pé kó bá sọ̀rọ̀ a bẹ́tà kó lọ yọrẹ kúrò nínú Kétu because your political life depends on it. Your political life depend your future ó depend lórí ẹ̀. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Tó bá wùn ẹ́ kó gbọ́, tó bá wùn ẹ́ kó má gbọ́. Alalalala. Ibi tí mo máa jókòó ni tí mo máa tún wá sọ fún wọn náà pé I told ya. Lọ yọ ọwọ́ ẹ kó lọ yọ ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ Kétu. Torí figurehead náà ló kúkú wà ńbẹ̀ tẹ́tẹ́lẹ̀. You are not among the decision makers. Wọ́n kàn forúkọ ẹ síbẹ̀ ni ó kàn jẹ́ decision, ó kàn jẹ́ fìdí ẹni. Mo rí bó ṣe ru fìlà sórí rẹ̀. Lọ́jọ́ tó ń sin òkú kínní, gbogbo fìlà ẹ̀ sìn gbàgbàgbà báyìí ni. Irú ọmọ kọ́mọ wo ni bàbá yìí bí náà? Gbogbo yìí ṣe jẹ́ ọmọ atinilójú. Rosemary, lọ kúrò ńbẹ̀ yẹn. Ṣé wọ́n náà ń pè ní ẹ̀? Kí lorúkọ tiẹ̀ o? Kíní níbẹ̀ náà ṣe? Ìwọ ni làrọ́ọ̀ṣì àbí whatever. Torí gbogbo yín náà lè ń fúnra yín lórúkọ. For your political future. Lọ kúrò níbẹ̀ yẹn torí nǹkan tó máa tẹ̀yìn, nǹkan tí mò ń wò níwájú mi, nǹkan tó máa jáde ńbẹ̀ kò ní fọ́nì. Ìwọ ló dẹ̀ máa lùsì jù. Òbò ò lè rán o lè fòbò gba nǹkan tó wà níwájú ẹ yìí o. Òbò ò lè rán. Ọ̀rọ̀ kínkín ní báyìí náà máa sọ sínú láìfù ẹ ní gbogbo ẹ̀ bá pín yẹn kẹ́ ló bá túká. Ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mo padà sórí ẹ̀ Tọ́ṣọ̀. Kò sí ọdún kankan má sìnkú nínú chọ́ọ̀chì yẹn. Ẹ̀yin ò kìí ṣègbéyàwó alárinrin. Òkú ni. Òkú lẹ́lẹ́jà àtà ni. Wàá dẹ̀ bò mọ́lẹ̀. Àwọn tó disappear. Láṣẹ Èdùmàrè sẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá Tọ́ṣọ̀ gé kéèkì lọ́jọ́ Sunday. Bó ṣe gbé síwájú tó ń plan yẹn, gbogbo yín náà máa gé máyé. Ẹni tó bá fi tóńtóló nínú kéèkì yẹn tó bá fi sí ẹnu náà máa kan ni. Torí lórí burúkú wèrè pàtàkì kan náà ni gbogbo yín. Gbogbo yín pátápátá lẹ máa rógun káwọ́ mórí fẹsẹ̀ jọlẹ̀ nínú ilé yín bí JJ àti ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ àtàwọn ọmọ tó fi sílẹ̀ bí JJ ṣe rìn tó ń sunkún tó mérí pé ènìyàn àbìdí yànyàn Tọ́ṣọ̀ ìyẹn ìwọ náà. Bí ìyàwó ẹ̀ ṣe ń sunkún tó ń mékanlẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá. Gbogbo ẹ̀yin tẹ́ bá náwó nínú kéèkì yẹn bí ilé ayé yìí mo ṣe máa mékanlẹ̀ nínú ilé yín yẹn. Forty years tí papa kú ó ti súnmọ́lé. Ìjì ajá àgbodò mìmìyàmì.
ìjà foníjà sílẹ̀ agbálá pẹpẹ lójú nínú ìjọ Celestial Church of Christ. Ìjà àjà adẹ̀rù òdìdí odó báyìí. A fi ìyẹ̀fun sílẹ̀ èlùbọ́ nǹkan kan ò ní fọwọ́ kàn èlùbọ́ yẹn ṣùgbọ́n ìjì yẹn máa gbé odó báyìí ni. 40 years. Kí ni 40 years to stands for? The children of Israel, like, they wander around for 40 years in the wilderness. Ṣé wá rí ọ̀pọ̀ nínú yín àtẹ̀yìn àgbààgbà aróòtọ́ ọ̀rọ̀ má sọ. Gbogbo yín lẹ máa parẹ́ nítorí pé ẹ̀ ń ṣe pàdípàdí for jungle. Gbogbo yín lẹ máa parẹ́ bí Fáráò àti àwọn ẹlẹ́ṣin sínú òkun pupa tó wà níwájú 40 years. Tó máa pé 40 years tí SBJ tó sùn yìí. Ìjì tó máa jà kò ní káṣọ lórí kọ. Kò ní fẹ́ ìlùbọ́, kò ní fẹ́ fúláwà, ṣùgbọ́n máa gbé odidi odó. Gbogbo ẹ̀yin àgbààgbà ṣẹlẹ̀ pátápátá. Tọ́ṣọ̀ ni ẹni tó rán yín níṣẹ́ ń sìn. Tọ́ṣọ̀ lẹ̀ ń ṣiṣẹ́ fún lọ́wọ́lọ́wọ́. Ṣé àwọn kó mo sọ fún yín pé plan tó wà ńlẹ̀ nìyẹn. Ṣó ti materialize àbí kò tí materialize? Ìtorí ẹ̀ náà ṣe ń kó àwọn oyè yẹn jọ so that tó bá fẹ́ vote pé wọ́n fẹ́ ní interim officer, wọ́n á fi Tọ́ṣọ̀ jẹ́. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ nísìn, kò fẹ́ dúró dìgbà tí kóòtù máa gbọ̀n wọn síta. Tí n bá ń sọ̀rọ̀ ẹ máa latí. Ẹ má kàn máa gbọ́ lásán, ẹ máa digest ẹ̀. Èmi ò ní sọ̀rọ̀ tí a bá sọ fún mi pé kí n sọ. Torí pé kí ni? Kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. Nǹkan kan tẹ́ lè fún mi, òun làdúrà tẹ́ ṣe fún mi lójoojúmọ́. Tó bá dẹ̀ pépè náà ni, èpè àgbọ̀nrín ni, kò lè rán lọ́dẹ, inú kòkò ló máa gbẹ̀yìn sí gbẹ̀yìn. Òkúta tọ́mọ̀lé kọ̀ sílẹ̀ lèmi o. Mo padà di pàtàkì igunlé sí gbogbo yín lọ́rùn níjọ mímọ́ Celestial. Àtẹ̀yìntẹ̀ bá mi ṣọ̀rẹ́ ojú, àtẹ̀yìntẹ̀ bá mi ṣọ̀tá ojú, gbogbo wa pátápátá ni mo kí wa pé kí ni a kú oríire. Ọlọ́run fi mí jíǹkí yín. Láti November last year ni Tọ́ṣọ̀ ti order yín round, ló ti order yín around. Ẹ kọ sílẹ̀. Ìjì máa jà, ó máa gbódò. Toro máa pé 40 years tí SBJ. Torí wálé àṣà. Ṣé wá rí ẹ̀yin ìyá òṣì? Ẹ̀yin ìyá ìranù tí ẹ ní conscience. Tẹ́ ń bẹ̀rù Tọ́ṣọ̀ ní Kétúmbẹ̀ yẹn, gbogbo yín pátápátá ni ohun tó ṣẹlẹ̀ sí Gbse ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. Kì í ṣe pé
àdúrà ni ẹ ṣàmì ẹ̀. Àtọkùnrin àti obìnrin yín àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní mẹ́kọ, gbogbo ẹ̀yin tẹ́ wà ní pastor's office, àtẹ̀yin olóyè tuntun, àtẹ̀yin olóyè àtijọ́, gbogbo yín pátápátá ní gbóná máa visit yín. Omi tó máa jáde lójú ìgbà tó máa kóná lálálá. Torí pé kí ni ẹni tó mọmú láyà yín ó máa ṣolóògbé. Torí pé ẹ ń pọn nǹkan tí kò dáa, ẹ ń pọn mẹ́yìn, ẹ tún faṣọ sí, ẹ fọ̀já sí. Gbogbo yín kàn wà ní mẹ́kọ níbẹ̀ yẹn ni. Ṣé rí tọ̀ṣọ̀ ṣé pé mo lo òwe kan lánàá lórí ètò kan, ètò marital issues. Ṣé rí ẹ̀yin tí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kétu pátápátá àtẹ̀yin tẹ́ wà ní pastor's office, bí gbogbo yín bẹ́ ṣe jẹ́ wèrè tó, ìkọ̀ọ̀kan nínú yín Ọlọ́run ti ń fọwọ́ tọ́ àyà ẹ̀, and I celebrate you. I celebrate your freedom. Ṣùgbọ́n ṣé rí ẹ̀yin wèrè tó kù, tọ̀ṣọ̀ òjìjí ló jẹ́ nílé ayé yín, kì í ṣe òjìjí shadow, ẹ̀dá òjìjí. Pípé tèkó ni mo pè tí mo pè ní òjìjí. Òjìjí, ẹ̀dá òjìjí, electric fish. Àgbà ọ̀nà ṣe ń pè, I no count book o. Òjìjí làmí pé ládùúgbò mi lébi yìí ti wá. Ìgbéyà bá mú ẹja òjìjí, yà bá jù sẹ́ẹ̀rí ẹja, ọ̀pọ̀lọpọ̀ ẹja, ó máa gún wọn lọ tó wọ́n máa gún wọn lò sí yìí, kì í jókòó yìí bá wà láyá má mi hẹ́lẹ́. Tọ̀ṣọ̀ lẹja òjìjí tó wà nínú ilé ayé yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìkétu yẹn, ẹja ni yín nínú báàfù. Tọ̀ṣọ̀ ìwà jẹ́ ẹja òjìjí tó wà nínú ẹ̀ láàrin yín, tó ń gún yín lọ́tùn, tó ń gún yín lósì, tí ẹ dẹ̀ lè sọ nǹkan kan nítorí pé kí ni ẹ̀yin náà ò dáa fún ara yín. Ẹ nífẹ̀ẹ́ ara yín débi tẹ́ máa nífẹ̀ẹ́ ọmọlàkejì yín. Ẹ̀tanú ni gbogbo yín fi ń bára yín ṣe. Ìwọ Kenny, I feel so bad for you. Mílàmílà tó ń kó fún tọ̀ṣọ̀, mílíọ̀n tó ń kó fún, mi ò ní kó má bàa tiẹ̀ jẹ́ délẹ̀ o. Hallelujah. I have to go and get ready. I have another program coming up very soon. Ẹ pàdé mi lórí ètò Nígbà Ìwáṣẹ̀. Tọ̀ṣọ̀, ajá ló máa lá ẹ̀jẹ̀. Bàbá ìkànnì ẹ̀. Bàbá ńlá ọ̀dájú ni ẹ́. Ikú tó pa ọmọkùnrin yìí, ó gbọ́dọ̀ wá ṣàlàyé ẹ̀ o. Ó dẹ̀ mọ̀ pé ó ti ń kà díẹ̀díẹ̀. Ó mọ̀ pé ó ti ń kà. Àròyé níṣẹ́ ìbákà máa kà lọ títí tí tó máa fi sọ síta gbangba. Àpárá náà ló máa fi dá, àṣẹ ọ̀run ògún kò yí padà. Good afternoon, everyone. God bless you. I appreciate each and every one of you. I can see you behind the camera here. Whoa, so many. I'm so blessed.
àbúrò mi mo rí ìwọ náà o mi ò sọ kankan ní o mi ò ní dárúkọ o ẹ pọ̀ jaburata. God bless you. God bless you. I really appreciate each and every one of you. Gbogbo yín pátápátá ni mo rí lé ẹ̀yin kámọ́rà àtẹ̀yin tí mo rí ní ẹ̀yin kámẹ́rà àti bí àtẹ̀yin tí mo rí ní ẹ̀yin kámẹ́rà àti bí mo dúpẹ́ lọ́wọ́ yín. Run away from Tosho. In fact, run away from ìdílé Oschoffa. Ẹ rí pé mo ti change topic yẹn. Because nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ kíní ẹ̀ sanitizing ni mo sọ pé sanitizing ọlọ́mọ plenty on sanitizing Celestial Church worldwide. But wọ́n ní sanitizing yẹn ẹ mọ̀ pé mi ò dẹ̀ count búùkù mi ṣe bí ká tún nǹkan ṣe kí á mú nǹkan tí kò dá ká yọ kúrò ni wọ́n no heavy jù. Now mo change ẹ̀ sí the book of Revelation of the Oschoffa's book of Revelation. That one goes even worse personally to me because it's like a direct attack. Pẹ̀lú bí mo ṣe kàwé tó yìí, mo get it àbí mi ò get it. So I'm not attacking anybody. I just want you people to change and allow people to breathe. I appreciate each and every one of you. Join me by 4 o'clock on Nigba Iwashe. Then 8 o'clock, Atombo wa sanitize isele. Iná tí ń jó lọ fún amukoko wọn ní metro. Tí mo sọ fún wọn. Uncle mi. Mo kìlọ̀ fún yín àbí mi ò kìlọ̀ fún yín? Mo kìlọ̀ fún yín àbí mi ò kìlọ̀ fún yín uncle? Ẹ wá dẹni tí wọ́n lé jáde kúrò láàrin meeting. Gbogbo ẹ̀ ni mo ń gbọ́, mi kàn fẹ́ sọ nǹkan kan ni. Mi kàn fẹ́ sọ nǹkan kan ni. Nígbà tí mo kìkọ̀rí yín, tí mo lè wà ní Italy, ẹ fi letter headed paper wọn l'Amẹ́ríkà, ẹ fi kọ letter sí wọn. The following week, ẹ land síbẹ̀. Mo tún sọ fún yín mo ní Uncle Túndé ẹ má ṣe báyìí. Ẹ̀bùn lẹ ń jẹ́ kó máa tì yí gọ́gọ́, ẹ̀bùn lẹ ń tẹ̀lé lẹ́yìn. Ló sọ fún yín pé àwọn kan ní kẹ́ ẹ bá ṣe, àwọn kan ní kẹ́ ẹ má bá ṣe. Mo ní ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ ṣe, àbẹ́ ẹ ṣe, ẹ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín. Kì í pé bóyá mo ní something special, personal against all of you. Mi ò fẹ́ kẹ́ ẹ parun ní. Come again. Ṣé mo ti come? Ẹ̀bùn oníhòhò kìí ṣe ẹni téèyàn lè tẹ̀lé. Tosho ti do. Benjamin ti do. Gbogbo àwọn tó wà ní pastor's office náà ti wẹ̀ ká lábẹ́. Tó bá fẹ́ padà lọ sí West America, ó máa ń dókó gba tíkẹ́ẹ̀tì ní àgbà láti state kan. Bó bá ṣe róbòdó òbú ẹ̀dó ló ṣe máa gbé bíìlì fún ẹ. Ibi tí mo máa jókòó sí ni. Uncle Túndé, ẹ máa wò ó. Tẹ́ ẹ bá yí padà. Wò ó. Wọ́n máa fàyè lé ọlọ́pàá lọ́wọ́ tó yẹ pé ẹ ní lè wo Amẹ́ríkà mọ́, ẹ kọ̀ sílẹ̀. I know what I'm talking about. Gbogbo yín ni mi ò bá yín fara rìn, mo bá yín rìn nínú ẹ̀mí ni. Tẹ́ bá dẹ̀ ṣoríire, tẹ́ bá ṣe àṣeyege ní dùnnú mi. Ṣùgbọ́n ilé tá bá fi tọ́mọ, èrè ló máa wo gbẹ̀yìn. Uncle Túndé, ṣe deserve HOD tí wọ́n fún yín ní Italy yẹn. Ẹ jẹ́ ká gbé yẹn sílẹ̀. Ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ kúrò ńbẹ̀. Ẹ mọ̀ pé gbogbo yín ni mo mọ̀ ní kankan tí mo dẹ̀ mọ̀ rìn àjò yín. Mo kàn lè ṣe báyìí kí n máa wò.
ó dìjọ́ tẹ́ bá tẹ̀mí ní gìgìrísẹ̀ kí n tó gbọ́rọ̀ jáde. Uncle Túndé tẹ́ bá fẹ́ ṣe àṣeyege níbẹ̀ yẹn ẹ má tẹ̀lé ẹ̀bùn àbí kí lorúkọ ẹ ti ń jẹ́ this silly guy the noise maker there. Ṣé mọ̀ pé nítorí yín ṣé mọ̀ pé ó bú mi. Ṣé mọ̀ pé ó bú mi dáadáa. Ṣé mọ̀ pé ó bú mi. Ṣé mọ̀ pé ó blog mi fún yín. Nǹkan tí mi dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín òun náà ló ṣẹlẹ̀ sí yín. Wọ́n ti ṣe meeting wọ́n ti ń work yín out. Àánú yín ṣe mí. Tẹ́ ẹ̀ bá ṣọ́ra wọn ò ní jẹ́ kẹ́ ra Amẹ́ríkà wọ̀ mọ́. Láyé tí bèè la máa fi fún. Kò ní sọ̀rọ̀ lọ́dọ̀ pé bóyá Europe lẹ ti ń bọ̀. Ẹ ní gbúrò Amẹ́ríkà mọ́. Ẹ jẹ́ bá mi crop bíbá ìkẹ́ bá mi gbé fún wọn torí mi ò rí wọn. Torí mo mọ̀ wọ́n dáadáa mo dẹ̀ mọ orúkọ wọn mo dẹ̀ mọ̀ tán bá wà online àfi tó bá yẹ pé wọ́n hide. Uncle Túndé Odùbáwò tí ẹ bá ṣọ́ra Amẹ́ríkà máa dìtàn fún yín ni. Benjamin, I'm still on your case. Ṣorí ìgbà tá bá máa gbé ọ̀rọ̀ ti kí náà ti ń pè ọ̀rọ̀ ti ẹ tá bá máa bẹ̀rẹ̀ tá bá máa ṣí fáìlì ẹ̀ again tí wọ́n bá máa ṣí fáìlì ẹ̀ again lórí parish yẹn. O ní láìkì ẹ̀. Uncle Túndé ẹ̀yin ń tẹ̀lé Emeka Victory at Large àti ẹ̀bùn oníhòhò advice wọn lẹ́yìn ń tẹ̀lé l'Amẹ́ríkà ẹ ti kú rí tọ́ṣọ̀ ọmọ ọlọ́mọ ó fẹ́ lọ kọ́ọ̀tì kéèkì pókú ó fẹ́ lọ kọ́ọ̀tì kéèkì pókú ẹ tí ì ṣe ọjọ́ mẹ́jọ ẹ tí ì ṣe àmísà ẹ ìwọ fẹ́ lọ gé kéèkì wá géré mọ́ kéèkì yẹn ni láti ṣe gbogbo abiyamọ àfi tí ó pàṣẹ pé ìtọ́ obìnrin báyìí ló gbà jáde lókù àṣẹ ni àṣẹ tẹdùmarè àṣẹ ọ̀run kò yí padà gbogbo ẹ̀yin èèyàn mi good afternoon.